ọmọdé ọjọ́ òun dàgbà rẹ o. ó yá nílé ọlọ́jọ́ bí wa tó ní ṣètàdé ní kẹ́ ajẹ́nifújà gọ́gọ́ lèmi ń kí. ọlọ́jọ́ bí ẹni tí ń ṣayẹyẹ ọjọ́ bí sáyé lọ́jọ́ tó ní òní rẹ́máyé. ọpẹ́ ńláńlá là á fọjọ́ bí dùn mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó jẹ́ kí iṣu ó ta. ọdọọdún là á rórógbó ọdọọdún ní sápẹ́ ń rúwé adẹ́nìkẹ́ ajẹ́nifújà onírògùn àbámọ̀. wúrà ọlá òyìnbó aláṣọ láyé tọrọ rèé o. oríṣiríṣi aṣọ tẹ́ ẹ bá ń fẹ́ débẹ̀ kọ̀ǹfàmù lèmi ń perí. lace ankara oríṣiríṣi materials nílẹ̀ yìí a máa bọ̀ lọ́dọ̀ lọ́jọ́ bíi wa tòní ṣí Mrs. Adéníkẹ́ wúrà ọlá ajẹ́nifújà òyìnbó aláṣọ láyé tọrọ ẹ̀pẹ́ máa ní. ilé òní lé ọ̀nà onínà ọmọ aṣàmì ńlá ọkọ rẹ̀ àlùfáà ìwé ìrántí pásítọ̀ Olúwaṣeun Gbóṣe àti gbogbo ẹbí rẹ̀ ló ní kí n máa kí ẹ fún tọjọ́ ìbí àtàtà. gbogbo October 17 lọ́dọọdún lọ́jọ́ ìbí wúrà ọlá òyìnbó aláṣọ láyé tòrò ẹ̀yin ènìyàn wa. àlùfáà ìwé ìrántí ló ní máa ṣàdúrà èyí fún ẹ wípé àsìkò tó ṣọjọ́ ìbí èyí ìwé ní rógun ẹjọ́ ilé òní lé ọ̀nà nínà Adéníkẹ́ máa ṣàmì àdúrà ti gidi. bàbá ọlọ́wọ́ ń yọjú rí wá yọjú àwọn abínú ẹni lọ. wúrà ọ̀la òyìnbó aláṣọ láyé tòrò ẹ̀pẹ́ súnmọ́ bí. ilé bàbá rẹ ni pásítọ̀ Olúwaṣeun Gbóṣe àlùfáà ìwé ìrántí ní kí n máa kí ọ̀rẹ́. ọmọ ajẹ́nifújà rèé o. ọmọ ajẹ́nifújà mẹ́sàn ìwọ̀nlú là á ṣẹ̀ṣọ́ bí a ṣe lówó tó là á ṣoge mọ́. ọmọ dúdú ló mọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí pupa tó mọ bẹ́ẹ̀ ṣe ó ti rà jù. ọmọ lówó kóyìnbó tó dé òyìnbó ń wádé tán àwọn náà ń pọ̀ sí i. ọmọ arólú àtògò ó tó ògò tán ó fọwọ́ lé ìdíkọ̀ ó fi ìjáde bà wọ́n nínú jẹ́. ọmọ àgbò méjì òmùmí nínú kòtò. ọmọ ìgbẹ̀yìn kò máa ná o. lọ́jọ́ tó bá dọjọ́ o kànáà má máa wá báná ọba wa ò ní yóò gbé. Chief Mrs. Adéníkẹ́ ajẹ́nifújà o. wúrà ọlá òyìnbó aláṣọ ìwọ ni mò ń gbogbo ń ké sí. ṣebí wọ́n ṣá lọ́mọ onímọ̀ ẹ̀gbọ́n àyàyò ọmọ onígi mẹ́ta níbẹ̀ jù. ọ̀pẹ ń sanwó ọ̀pẹ ń sọmọ ọ̀pẹ tó kù ń sọ àlárí bàbá aṣọ. ọmọ olúyepo àgbá ń tó gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọmọ ẹrú mẹ́fà ọgbọ̀n. ọmọ òkáṣọ sílẹ̀ ẹ̀kẹ́ ìwòwò bọ̀ lọ́ṣẹ. ẹ̀pá ni ó ẹ̀pá lára ogún mẹ́dẹ̀ẹ́dẹ́. ọmọ nídà máa jẹ́ kí máa jẹ èèyàn. ọmọ nígbó àbàtà lákúrú lásán gígùn bọ́dọ̀ òru. ọmọ rí mẹ́ẹ̀dú ara ọ̀mù. ọmọ apẹja fẹ́jẹ̀ jẹ. ọmọ mo lè jẹ́ kí mo lè jẹ èèyàn. èèyàn tó bá bá yín dé ẹ̀pẹ́ lọ́rọ̀. ṣùkùṣùkù ẹja ni ẹgbẹ́ lè lọ́wọ́. èèyàn tó bá bá yín délé bàbá ẹ̀yìn egungun ẹja lẹ́gbẹ́ lè lọ́wọ́. ò dákun mo fẹ́ bá ọ délé bàbá rẹ̀ ẹ̀yìn gbọ̀ngbọ̀n lọ́mọ apẹja fẹ́jẹ̀ jẹ. ọmọ alágbà lákàn rẹ́gírẹ́gí ọmọ alágbà lákàn rẹ́gírẹ́gí. ẹ̀rù ń gbà ọmọ náà ń gbà wọn ní kọ́mọ má gbà mọ́ nítorí ọmọ pàkì ìjẹ̀gùn bẹ́ẹ̀ rú nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Chief Mrs. Adéníkẹ́ ajẹ́nifújà wúrà ọ̀la òyìnbó aláṣọ láyé tòrò lẹ́pẹ̀ẹ́ wé ní ìrámáyé. àsìkò tó ṣọjọ́ bí èyí ire owó ire ọlá ire àyíkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ abáwọn máa gbé títí dọjọ́ ayé gbogbo. àlùfáà ìwé ìrántí pásítọ̀ Olúwaṣeun Gbóṣe ló ní kí n máa kí ẹ fún tọjọ́ bí rẹ. wọ́n ní kí n máa sọ fún gbogbo ayé wípé gbogbo October 17 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ o. bí wọ́n bá bí wípé ta ló kọrin sí yín létí. ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside ní kúkú ti wá. ọmọ ìwò pé àjídà gan lèmi Ìdòwú ọmọ ogun bàjọ́.